àwọn ajínigbé ti jí ọba yìí gbé, wọ́n gba 18 million naira lọ́wọ́ ọba yìí, wọ́n sì tún pa ọba tí à ń wò lókè yìí. Òun ni ọba Suleiman Awẹ̀dà ní Ọláyínká community, Ìfẹ́lódùn local government area ní Kwara state. Àwọn ajínigbé ti jí ọba yìí gbé, wọ́n sì ti pa sọ́dọ̀, wọ́n dẹ̀ tún gba 18 million naira lọ́wọ́ àwọn ẹbí ọba àti àwọn aráàlú, wọn dẹ̀ gbọ́ balẹ̀. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká wo fídíò. Kéèsì ọba yìí ní kọ́kọ́ ló wà nú ẹ̀, kéèsì tó wà nú ẹ̀ pọ̀, kí gbogbo wa mọ ipò tí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí wà. Fídíò yìí máa ṣe pàtàkì fún wa, ó dẹ̀ wúlò fún gbogbo wa pátápátá. Ẹ jẹ́ àfarabalẹ̀ ká wò dópin o. Gbogbo ojú tó wo fídíò tó comment tó share sórí fídíò yìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run, àní kó sọ́wọ́ àwọn ajínigbé o, wọn sì ní jí wa gbé tọmọtọmọ tẹbí tará. Àwọn ọ̀daràn ajínigbé tún ti jí ọba kan gbé ní community kan tán pè ní Ọláyínká community ní Ìfẹ́lódùn local government area of Kwara state. Wọ́n ti jí ọba Suleiman Awẹ̀dà gbé, gẹ́gẹ́ bá ṣe rí kànú fọ́nrán yẹn. Wọ́n ní on the 17 oṣù kẹrin nínú ọdún tá a wà náà náà jí ọba Suleiman Awẹ̀dà gbé ní agbègbè kan tán pè ní Ọláyínká community, Ìfẹ́lódùn local government area ní Kwara state. Wọ́n náà jí ọba gbé ní on the 17th April 2026 tá a wà náà. Wọ́n náà lọ bá ọba nílé, ilé náà lọ ká ọba mọ́ ní midnight lóru, ọ̀gànjọ́ òru náà wá, wọ́n gbé ọba lọ. Gbígbé tán gbé ọba lọ, wọ́n gbé ọba wọgbó lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí negotiate pẹ̀lú àwọn ará ìlú, àwọn ará community yẹn, Ìfẹ́lódùn local government area ní Ọláyínká community. Wọ́n bẹ̀rẹ̀ sí negotiate pẹ̀lú àwọn ará community. Wọ́n fà sórí 21 million naira pé 21 million naira làwọn ó gbà káwọn tó fi ọba lẹ̀ padà. Ìyẹn àwọn ọ̀daràn agbébọn tán jíyàn pé káàkiri orílẹ̀-èdè. Ọlọ́run jẹ́ kí wọ́n mọ ọ̀nà ọ̀dọ̀ wa, kò ní kàn wá, kò ní kan tọmọtọmọ tẹbí tará wa o. Ok, wọ́n ní àwọn ó gba 21 million naira jálẹ̀. Àwọn aráàlú sọ pé àwọn ti gbọ́, wọn ti negotiate. Ìgbà táwọn aráàlú máa gbowó lọ, gbogbo àwọn ará community Ọláyínká ní Ìfẹ́lódùn local government Kwara state tán máa gbowó lọ bá àwọn ọ̀daràn ajínigbé. Ìgbà tán gbowó débẹ̀ tán yẹ owó tán gbé wá wò, owó jẹ́ 18 million naira. Wọ́n sọ pé gbogbo nǹkan tí àwọn ìlú lágbára láti dá, láti contribute káwọn lè rí ọba àwọn gbà padà lọ́lé, òun làwọn gbé wá yìí o, which is 18 million naira. Àwọn ọ̀daràn sọ pé dàkú burú, wọ́n gba owó, wọ́n làwọn ń bọ̀. Wọ́n gbowó sá lọ, wọ́n gbé ọba lẹ̀. Wọ́n jí ọba Suleiman Awẹ̀dà of Ìfẹ́lódùn local government area ní Ọláyínká community, Kwara state. Wọ́n jí ọba Suleiman Awẹ̀dà gbé sá lọ láti on the 17 oṣù kẹrin ọdún 2026 tá a wà. Wọ́n sì ti gba 18 million tí gbogbo aráàlú, gbogbo ará community yẹn sọ pé àwọn ní owó táwọn rí dá lélẹ̀ yìí, 18 million naira. Wọ́n gbé fáwọn ọ̀daràn yẹn, wọ́n gba 18 million, wọ́n sá lọ, wọ́n gbọ́ baálẹ̀ o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti pa ọba Awẹ̀dà o. Ọba Suleiman Awẹ̀dà of Ọláyínká community, Ìfẹ́lódùn local government area, Kwara state. Àwọn ajínigbé ti jí gbé láti on the 17 oṣù kẹrin 2026 nínú ọdún tá a wà yìí. Wọ́n sì gba 18 million naira ransom lọ́wọ́ àwọn aráàlú ní Ọláyínká community yìí, nídìí ó pé wọ́n ṣe gba 18 million lọ́wọ́ àwọn, wọ́n gbọ́ba àwọn lẹ̀, àwọn mọ̀ gbé ọba padà lọ́lé. Wọ́n gbọ́ba lẹ̀ o, wọ́n gba 18 million naira, wọ́n tún pa ọba sọ́dọ̀ wọn, wọ́n ti confirm pé ọba ti kú. Ọlọ́run ọba kó jọ̀ọ́ kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí o. Gbogbo rògbòdìyàn tó ń jà lọ́tún lósì lórílẹ̀-èdè, Ọlọ́run ìjó jà wọlé wa o, Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Ẹ wo woman tẹ́ ń wò yìí, ìyàwó pásítọ̀ ni, pásítọ̀ ọkọ ẹ̀ náà lẹ́ ń wò yìí, Ìrẹ́pọ̀dùn local government area Timothy ní Kwara state of Ekwa church ní Omugo area. Ara àwọn tí àwọn ọ̀daràn tún jí gbé tán gba owó ṣùgbọ́n tí wọ́n tún gbé lẹ̀ tán tún fi pa sọ́dọ̀ wọn, ara wọn náà tún lélẹ̀. Gbogbo àkọlùkọgbà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè, àwọn ajínigbé, àwọn agbé nípa, kò ní yálé yín, kò ní yálé tèmi náà. Ẹ kọ́mẹ̀ntì sínú fídíò tẹ́ ń wò yìí, kẹ́ẹ̀dùn share fídíò yìí, kẹ́ jẹ́ kí oníkálùkù náà máa gbọ́ àwọn ìròyìn kàyéfì tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè. Àwọn ọ̀daràn agbébọn yìí, wọ́n ní wọ́n wá ní on the 22 March 2026. Wọ́n wá ní ọjọ́ kejìlélógún oṣù kẹta ọdún tá a wà nú ẹ̀ náà ní 2026 ni wọ́n wá jí woman tẹ́ ń wò yìí gbé. Kì í ṣe woman nìkan o, pẹ̀lú àwọn church members, almost 5 members náà jọ jí wọn gbé papọ̀. Gbogbo wọn lọ bí almost 8 tàṣàrí kó lọ́nu church bá ṣe wò nínú fọ́nrán àti ka news yẹn. Wọ́n náà kó almost 8 I think. So ìgbà tán kó wọn lọ sínú igbó, tán lọ jí wọn gbé pamọ́ sínú igbó, tán bẹ̀rẹ̀ sí béèrè fún owó. Ìgbà tán bẹ̀rẹ̀ sí béèrè fún owó, ìwọ́n náà béèrè fún, wọ́n bẹ̀rẹ̀ láti bí 300 million làwọn ó gbà káwọn tó kó gbogbo wọn lẹ̀. Kí pásítọ̀ tó wá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ lórí ìyàwó títí tiẹ̀ pé kóun tiẹ̀ kọ́kọ́ ṣègbà ìyàwó tòun jáde náà pé wọ́n wá lórí ìyàwó pásítọ̀ nìkan páwọn ó gba
20 million naira. Gẹ́gẹ́ bá a ṣe rí kànú fọ́nrán ìròyìn náà a gbọ́ pé Pastor Timothy Sunday yìí àwọn ọ̀daràn agbébọn yìí sọ pé kó mú 20 million naira wá, kó gbé báàgì ráìsì 5 wá, epo pupa bóyá 30 litres, petrol, àwọn páàkì magi àtàwọn nǹkan míì náà tún ní kó rábọ̀ lẹ́yìn 20 million naira cash pé ó dáa kó máa gbé owó yẹn bọ̀ àtàwọn nǹkan táwọn kà lẹ́yìn kó wá gba ìyàwó tiẹ̀ náà ni wọ́n gba gbogbo owó yìí àti gbogbo ẹrù yìí lọ́wọ́ rẹ̀ náà tún gbéyàwó ẹ̀ lẹ̀ tán sì tún pa ìyàwó ẹ̀ sọ́dọ̀ wọn. Pastor Sunday ọmọlé Timothy tẹ́ ń wò lókè ìyàwó ẹ̀ náà lẹ́ ń wò yìí lẹ́gbẹ̀ẹ́ kejì yìí àwọn ọ̀daràn agbébọn wọ́n ti pa lẹ́yìn ìgbà táwọn ọ̀daràn yìí wá gba 20 million naira tán gba báàgì ráìsì bíi 5, tán gba bíi 30 litre petrol, 30 litre epo pupa, páàkì magi, tán gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán kà lẹ́yìn pẹ̀lú 20 million naira tán tó pa ìyàwó pásítọ̀ yìí ni àwọn pásítọ̀ yẹn tí wọ́n padà ń confirm pé kì í ṣe ìyàwó pásítọ̀ yẹn nìkan gan ló kú sí ọ̀dọ̀ wọn ló ti kú o wípé torí wọ́n ní gbogbo àwọn tán kó bá ṣe kànú fọ́nrán yẹn wọ́n ní bóyá bíi mẹ́jọ bá ṣe kànú news yẹn wọ́n láwọn 5 ló ti kú o nínú àwọn tán wulẹ̀ kó lọ páwọn 5 gan ló wulẹ̀ kú kì í ṣe ìyàwó pásítọ̀ yẹn nìkan gan wípé wọ́n ti pa àwọn bíi 5 sọ́dọ̀ lẹ́yìn ìgbà tán ti gba 20 million naira lọ́wọ́ pásítọ̀ àtàwọn ẹrù oríṣiríṣi. Gbogbo rògbòdìyàn tó ń jà lọ́tún lósì lórílẹ̀‐èdè Ọlọ́run ìjó jà wọlé wa o, Ọlọ́run máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́yin náà bá ní lọ́kàn àbí tẹ́ ẹ bá rò gẹ́gẹ́ bí kọ̀ǹdíṣọ̀n tó orílẹ̀‐èdè wa àti pàápàá jùlọ ipò ààbò tí orílẹ̀‐èdè wà lónìí ẹ sọ sínú comment. Tẹ́yin náà bá tún wá ní tẹ́ ẹ rò gẹ́gẹ́ bí way out àbí solution tẹ́ ẹ rò pé bóyá tí ìjọba bá tún múlò àbí táràlú bá tún múlò yóò tún jẹ́ pé yóò máa tún sì kí ọ aráàlú ìjọba ẹ lọ ẹ tún sọ nínú comment torí kò sí comment àbí suggestion ẹnikẹ́ni tí kò wúlò Ọlọ́run ó jọ yóò bá wa kápá wọn torí pé a lè nípa ìjọba ò ká wọn ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó mẹ́hẹ̀ púpọ̀ jù pàápàá jùlọ ètò ààbò bá a ṣe ń sọ yìí tán wọlé gbọmọdé wọlé gbàgbà wọlé gbé ọba tán ti wá sọra wọn dínà tán mójú ẹni tó dá wọn mọ́ Ọlọ́run jẹ́ àṣekòǹgẹ́ wọn ní mọ̀nà lé wa o. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò ẹ share rẹ̀ ẹ jọ ń tòrò lọ kí òǹkálùkù tún mọ ipò tí ọ̀rọ̀ ààbò wà lórílẹ̀‐èdè ẹ share fídíò yẹn kọ́mẹ́ǹtì sí ẹ sọ nǹkan tẹ́yin náà bá rò àbí opinion yín sínú ẹ̀ kẹ́ jẹ́ kí gbogbo ayé tún rí bóyá Ọlọ́run lè járí solution nínú àwọn suggestion tá a bá rí.